wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo sì bọ Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe ìbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, July 4 ọdún 2025 táwa nù èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti bẹ̀ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní àlàáfíà àti ìrọ̀rùn máa gbalẹ̀ nígbésí ayé yín. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi báwọn èèyàn ṣe, láti fi socialize dáadáa. Ẹ lè ṣe èyí lẹ́yìn tẹ́ bá parí àwọn iṣẹ́ tó ṣe kókó fún yín láti ṣe lénìí. Ọjọ́ tòní ó ṣe ṣe kẹsẹ́ lábàápàdé ènìyàn tuntun kan tó máa wọnú ìgbésí ayé yín, tó ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá rí wọn náà ni ìbáṣepọ̀ yín á dánmọ́, wọn tá sáré wọnú ara, tó sì ṣeé ṣe kí ìbáṣepọ̀ tuntun kó bẹ̀rẹ̀ láti bẹ̀. Lénìí kẹ́ múra dáadáa, kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà láfíà láàyè, kí ẹ sì rí dájú pé ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ẹ kíyè sára pẹ̀lú ìlera ara yín lọ́jọ́ tòní o. Láti bí ijọ́ mẹ́ta lẹ ti ń stress ara yín, tó sì ṣeéṣe kí yẹn fẹ́ bí health issue díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù lórí ohunkóhun, kí ẹ rí dájú pé ẹ ṣètì ara yín, kẹ́ ṣètọ́jú ara yín dáadáa. Ìyípo padà máa tó dé, kí líòní tó ṣú lórí ìlera ara yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́, kí ẹ fi ìfẹ́ bá wọn lò, kí ẹ fi ìrọ̀rùn bá wọn lò. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú lénìí. Ẹ free mind yín, kí ẹ wà positive. Tí ènìyàn bá ṣẹ̀yìn, kẹ́ má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì. Aago 4 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó clear dáadáa lọ́jọ́ tòní o. Kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ sọ̀rọ̀ lọ́nà tó máa gbà understand yín dáadáa. Ìyẹn máa jẹ́ kẹ́ lè dènà de gbogbo nǹkan tó jọmọ́ ìjà tàbí àìgbọ́ra-ẹni-yé tó bá yẹ kó wáyé lénìí lọ́jọ́ tòní. Ìyẹn máa tún bí kí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ wáyé láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi yín ṣe ohunkóhun, pàápàá tẹ́ bá ń sọ̀rọ̀, ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ jáde lẹ́nu lọ́jọ́ tòní. Ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ẹ máa fẹ́ máa wòye sí àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé àtàwọn akitiyan tẹ́ ń ṣe lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa tún fẹ́ create time dáadáa láti fi relax. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ara náà máa ń fẹ́ sinmi. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun lénìí. Ẹ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Ẹ prepare ara yín fún ìyípòpadà ọ̀tun lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín, ẹ wá ìyípòpadà yẹn gangan lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ìgbésí ayé yín fẹ́ fún dáadáa, kí ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Látàrí nípa àkókò ìdára láti fi wá ìyípòpadà nínú ìgbésí ayé yín. Ọgbọ́n tẹ́ bá lè dá, ọ̀nà tẹ́ bá lè tọ̀, ìbàjẹ́ prayer náà lẹ fẹ́ fi wá, kẹ́ wá lọ́jọ́ tòní dára. Lọ́jọ́ tòní sì rèé, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ó ṣe yín bí ìgbà pé kí ẹ wulẹ̀ kúrò láàyè tẹwà, kẹ́ lọ máa gbé bòmíì tàbí kẹ́ ṣàwọn àtúnṣe kan nínú ilé yín lọ́jọ́ tòní. Gbogbo ìyípòpadà èyíkéyìí tó bá wáyé nínú ìgbésí ayé yín lénìí á jẹ́ èyí tó ṣe pé ó máa bí dáadáa nínú ìgbésí ayé yín. Èyí tó bá sì wáyé lójijì nígbà tẹ́ ò kàn tẹ́lẹ̀, ẹ wulẹ̀ fààyè gbá wọlé, á bí dáadáa fún yín nínú ìgbésí ayé yín. Kẹ́ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ fi gbé aṣọ ohunkóhun lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ kàn post ara yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ ẹ fọpọlọ gbé ṣe ohunkóhun ìtẹ́fì máa lẹ̀ ń yára kanra mọ́ọ̀yàn látàrí bó ṣe ṣe kí nǹkan kékeré kó fẹ́ tètè máa múnú bí yín lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí aáwọ̀ tàbí fanfà tàbí ìjà láàrin èèyàn àti èèyàn pátá lọ́jọ́ tòní o, látàrí bó ṣe ṣe kí ó má bí dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe gbogbo nǹkan yín lénìí, ẹ má dà sọ́wọ́ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má ṣe ìpè fún èèyàn kẹsì má fàyè gba kí ènìyàn ṣe ìpè fún yín pẹ̀lú. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìínífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ẹ máa wà determine, ẹ ti máa ní ìgboyà púpọ̀ lórí ohunkóhun tí ẹ bá ń gbájúmọ́, ẹ ti máa fẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe pé ó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní. Lénìí ó ṣeé ṣe kí àwọn èèyàn tó pọ́n yín létí, káwọn èèyàn tó dá yín mọ̀ sí dáadáa láyè káyè tẹ́ bá wà, ẹ ò lè gbájúmọ́ ṣẹ́kẹ̀ lè rere gbámú, ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lénìí. Àkókò aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣe ṣe kí ara yín yá gágá púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn èèyàn tí ó rọ̀gbà yín ká wọ́n á nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, má fi fẹ́ hàn sí yín, ṣùgbọ́n kò lè jẹ́ gbogbo wọn látàrí pé àwọn kan lè wà tó máa fẹ́ dàbí ọ̀tá. Ẹ wá ṣe prayer dáadáa lọ́jọ́ tòní láti rí dájú pé àwọn ọ̀tá tó ń lara, àwọn ọ̀tá tó ń bínú kọ́ ló ń gbé yín borí wọn. Bẹ́ẹ̀ sì ni ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kẹ́sì create time láti fi sinmi lénìí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ẹ kí sára kẹ́ má bulẹ̀ finú tó ẹnikẹ́ni rárá lọ́jọ́ tòní. Kò sí bẹ́ẹ̀ ṣe mẹ́ni náà tó, kò sí bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ nú ẹni náà tó, kẹ́rí dájú pé ẹ kí sára, ẹ ronú jinlẹ̀ pẹ́ẹ̀mejì ṣáájú kẹ́ tó ní ẹ fẹ́ tẹ̀lé ìlàkalẹ̀ tíyàn kan làkalẹ̀ fún yín lénìí. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ sí yín lọ́kàn, tẹ̀lé gbólóhùn tó ń sọ sí yín nínú ọkàn fúnra lára yín ṣáájú kẹ́ tó lẹ fẹ́ gbìgbìsẹ́ kí gbìsẹ́, kí ẹ má fàyè gba kẹ́nikẹ́ni decide fún yín lénìí. Ẹ wulẹ̀ tẹpá mọ́ṣẹ́ kẹ́ wà determine, ẹ gbájúmọ́ tó yẹ kẹ́ gbájúmọ́, kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan àtẹ̀yìn lọ́rùn lénìí, àwọn nǹkan tẹ́ ń ṣe láàyè iṣẹ́ pátá lè máa ṣe láti yọjú kílẹ̀ tó ṣú lọ́jọ́ tòní. Ẹ wá jìnnà sí gbogbo nǹkan bíi distraction àbáwọn nǹkan tí ó kàn yín lọ́wọ́ tí ó kàn yín lẹ́sẹ̀. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tó lọ́n fi ṣe ohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kọjọ tòní kí challenges kékeré fẹ́ wáyé látàrí pé máa wà distracted púpọ̀ àti gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ ṣeé ṣe kó fẹ́ nira díẹ̀, ṣùgbọ́n rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ. Kẹ́rí dájú pé gbogbo nǹkan yẹn tẹ́ ń ṣe pátápátá, kẹ́rí dájú pé ó ń lọ létòlétò. Ẹ báwọn èèyàn sọ̀rọ̀, kẹ́ express feelings yín lásìkò tí ẹ bá nílò wọn lọ́wọ́. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, àwọn yìí lọ́wọ́ ẹ free mind yín, kẹ́ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fi fí àti ọ̀yà hàn sáwọn ènìyàn pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní a ṣe ń bí ìgbà pé kí ẹ wá ìmọ̀ kí ẹ wọ́gbọ́n lọ́dọ̀ ènìyàn tó ṣe é pé ẹ wò gbé bóyá ní lọ́wọ́ lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kí ènìyàn kan sì wọnú ìgbésí ayé yín wá tó ṣe é pé ẹ fẹ́ mu nínú omi ọgbọ́n wọn. Àwọn afẹ́ fún yín ní inspiration tí ẹ sì máa ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín àti lórí ọ̀rọ̀ iṣẹ́ pẹ̀lú. Kí ẹ bá rí dájú pé àmọ̀ràn tẹ́ni ìbá gbà yín lénìí, kí ẹ tẹ̀lé, kí ẹ mú lò, ẹ tẹpá mọ́ṣẹ́,
ẹ wà positive, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ, ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun lè ní dára. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.